lọ́wọ́ rẹ̀ ǹjọ́ wọ́n dìfẹ́ǹdì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ló jẹ gbèsè kú wọ́n tún ló ká pátá wọ́n ń yẹ̀yẹ́ ànábì múra kankankan Saheed wá kọrin pé gbogbo tẹ́ ń sọ yẹn sàkámọ̀ǹjẹ́ ni torí tẹ́ ń ṣe fẹ́ káwọn ó ṣe é tẹ́mi bá gbọ́ Saheed yé o torí bẹ́ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ lórí Saheed nínú ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ kò sínú pé kúránì sàkámọ̀ǹjẹ́ rárá o èmi ò rí nínú fídíò tèmi máa pín kiri tí wọ Kamilu àti Saheed Shittu tẹ wá jáde àtàwọn kódà àáfàá kan Jamali Suna ni ó sọ̀rọ̀ tó dáa ó ní fáǹsì òun ni Saheed ẹ kúrọ̀lẹ́ o ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ Saheed Òṣùpá tó ń lọ ọba orin Saheed Òṣùpá sórí má gbọ́ ti ẹlẹ́gàn o wọn ò rí nǹkan fi ẹnu sọ ní gbogbo ẹnu ni mo fi sọ torí fídíò tèmi rí èmi ò tí ì rí ibi tí Saheed ti sọ pé sàkámọ̀ǹjẹ́ ní kúránì èmi ò rí so torí bẹ́ẹ̀ mi ò lè ní kó jáde kó tọrọ apology fún yín mi ò rí ní ọ̀dọ̀ tèmi o fídíò èyí tèmi rí ó tún kí Ọlọ́run ó sì jẹ́ ká mọ̀ dájúdájú pé oníkálukú ń ṣẹ̀sìn rẹ̀ ni ǹjẹ́ gbọ́ Kamilu àtiwá àtàwọn àfáà Sàláfì tẹ́ jáde sí Saheed Òṣùpá mo fẹ́ béèrè lọ́wọ́ yín ta lẹni tí ẹ̀yin ń dìfẹ́ǹdì ta lẹni tẹ́yin ń dìfẹ́ǹdì lórí oògùn oṣoògùn abéèrè ṣe bá àfáà lẹ́yìn ń dìfẹ́ǹdì kí lẹ ká mọ́ lọ́wọ́ kí ni àwọn èèyàn ká mọ́ lọ́wọ́ tí ẹ̀rí sì wà tí fídíò wà tí fídíò wà tí kámẹ́rà wà tí ẹ̀rí sì wà ǹjẹ́ nìyẹn mẹ́rin jáde ẹ jẹ́ kí kinní yìí ó go viral. Saheed ṣe bínú ẹ̀yin Sàláfì náà tẹ́ jáde Kamilu ẹlẹ́nu gbòtìlà Kamilu ṣe bínú yín náà ló sọ pé kò kan àwọn bí ẹbí ànábì látẹnu rẹ̀ tí í ṣe àáfàá lẹ́gbàá ó ní bá ànábì bẹ́ẹ̀ bí ànábì bá wọná kò sí tó kan àwọn káwọn ó sámọ́ ti wọná ni kí wàá lẹ̀ ń jà tẹ́ nígbà náà yín ànábì wa nǹkan ìgbà wo irọ́ lẹ̀ ń jà fún ẹ fẹ́ fi gbowó lórí nẹ́ẹ̀tì ni ẹ fẹ́ fi gbowó lórí YouTube ni tó bá wù yín ẹ lè sọ sí mi tó bá wù yín ẹ lè sọ sí mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ Kamilu pé tí Saheed bá àṣà sí ọ kò lè mú ọ kó o mọ̀ pé tíwọ náà bá lè sọ sí mi wàláì kò lè mú mi njọgbọ́ ẹ̀yin gan ti dìfẹ́ǹdì àáfàá tó ń lo àdó ẹ ti dìfẹ́ǹdì àáfàá tẹ́ ẹ tún wádìí wọn Ọlọ́run sì ní ká má wádìí ìkọ̀kọ̀ Ọlọ́run ní ká má wádìí ìkọ̀kọ̀ ẹ má wádìí àáfàá yìí lọ sí Togo àwa yìí la dìde la ní kò rí bẹ́ẹ̀ àwa ò tí ì rí o sì ti gba fídíò sọ́wọ́ níjọ́ tán mọ̀ pé àṣírí tú sí ọ lọ́wọ́ Saheed ìwọ sì ti ṣe fídíò sọ́wọ́ wọ́n ti wá bẹ̀ ọ́ pé dákun má jẹ́ olùjáde bá wa gbé fídíò yìí sílẹ̀ wọ́n ṣe bó o gbé sílẹ̀ ní irọ́ ni o ó mọ̀ padà jù síta nínú WhatsApp ló mọ̀ jù sí Saheed àwọn onífrákàsì ló gbé fídíò ẹni tó wádìí ẹ̀ lọ sí Togo ó dákọ̀ àfáà yẹn àwa náà sì ní dákọ̀ èmi náà ò ní dákọ̀ àfáà náà but kó máa yí o Saheed ta lẹni tó gbé síwájú tó ní polówó oògùn nìkan mójú màálù mẹ́rìndínlógún gbogbo ẹ̀ mẹ́rìndínlógún everything mẹ́rìndínlógún ta
ní fọ́tò ẹni tó gbé síwájú rẹ̀ ṣé pásítọ̀ ni àbí oníṣẹ̀ṣe ṣé bá àfáà ni abéèrè Kámílù nígbà fọlọ́nṣọ́ fi ń bú ànábì tó fi sọ pé ànábì jẹ gbèsè kú ǹjọ́ o múra kankan kan báyìí ṣé bẹ́ẹ̀ ni tí wọ́n ní ó ń fàdó lu jìbìtì ni wọ́n ń dìfẹ́ǹdì abéèrè lọ́wọ́ rẹ̀ ǹjọ́ wọ́n dìfẹ́ǹdì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ló jẹ gbèsè kú wọ́n tún ló ká pátá wọ́n yẹ̀yẹ́ ànábì múra kankan kan Saheed wá kọrin pé gbogbo tẹ́ ń sọ yẹn ṣàkámọ̀ǹjẹ́ ni torí tẹ́ ń ṣe fẹ́ káwọn ó ṣe tẹ̀mí bá gbọ́ Saheed yé o torí bẹ́ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ lórí Saheed nínú ọ̀rọ̀ tí Saheed Osupa sọ kò sínú pé kúránì ṣàkámọ̀ǹjẹ́ rárá o èmi ò rí nínú fídíò tèmi máa pín kiri tí wọ Kámílù àti Saheed Shittu tẹ wá jáde àtàwọn kódà àáfàá kan Jamali Suna ni ó sọ̀rọ̀ tó dáa ó ní fáǹsì òun ni Saheed ó sì ló máa ń gbọ́ orin rẹ̀ ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ ó àdírẹ́sì ẹ̀ ó ní n tó kàn sọ lórí kùránì kó apology ó tán ṣùgbọ́n Kámílù Saheed ẹ wá jáde ẹlẹ́fẹ́ sọ̀rọ̀ sí Saheed Osupa irọ́ lẹ pa àyàfi tó bá jẹ́ pé tí Saheed sọ lórí pé gbogbo yín pátá ẹjọ́ ń ṣoògùn ni ẹjọ́ ń wáyé kiri ni àyàfi tó bá jẹ́ pé irọ́ ló bá pamọ́ yín ló kù torí ẹni ẹ̀ ń dìfẹ́ǹdì kì í ṣe pásítọ̀ kì í dẹ̀ ṣe babaláwo àfàmọ́ ni ẹ̀yin náà lè jẹ́ àmọ́ àṣírí kọ̀kọ̀ ọlọ́ọ̀ni ẹ má jẹ́ àtú ó dìgbà tá a bá fojú rí mo ti kọ́kọ́ sọ àfìgbà táwa náà fojú rí la tó mọ̀ pé yes òdodo ni ṣé ní ìsìn irú mi ní ìsìn ẹ wàá sọ fún mi pé kí n gbójúlé pé àfáà nìkan ta lẹ máa ṣí gbogbo ṣòkòtò rẹ̀ sókè tẹ́ ẹ̀ ní rí bàǹtẹ́ tí ò ní tó nǹkan lákòótó jáde abéèrè ọmọ ìlú yín gangan ti àkíyèsí yín lé lórí Saheed wá sọ̀rọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn bóyá ó fi ń dìfẹ́ǹdì ẹni tẹ́ ń àkíyèsí ni lóòótọ́ kò rí àwa tá a rí la dúró sórí òdodo wípé yes ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kámẹ́rà wà àwọn ẹni tó tẹ̀lé wọn lẹ́yìn wọ́n ní fídíò lọ́wọ́ tẹ́ ẹ bá ponú àwa ò ponú Kámílù ọmọdídé wọn lé Alikutubi ọmọdídé wọn lé lẹ́nu yín sì láti gbọ́ pé kódà lédè òyìnbó ẹni wọ́n ní kẹ́yìn máa jẹran ní fresh bẹ́ẹ̀ bá àfáà ní Alikutubi ló gbé jáde tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ṣé bá àfáà ní abéèrè kí wàá lè wá ka gidi mọ́lẹ̀ sí tó bá jẹ́ pé bú Kùránì nínú fídíò tó wà lọ́wọ́ tèmi wàláhì ẹ̀tọ́ mi ní kó apology fún Kùránì ìwé gbogbo wa ní gbogbo wa la lẹ́tọ̀ọ́ sí kàkà ilẹ̀ mímọ́ gbogbo wa là ń lọ ẹ̀ẹ́bọ́ ló ṣà ń bẹ̀ ẹ̀ẹ́bọ́ òyìnbó tí ò tiẹ̀ gbọ́ lọ́hùn ọba gbọ́ ń bẹ̀ tí í ṣe journalist wọ́n ń lọ Mọ́kà wọ́n ń jókòó sí Màdínà àjọ ń tà wáàfù èwo ń tiyín ẹ̀yin tẹ́ ẹ wálé ẹ mọ́ ẹ ń gbowó pé ẹ wá para yín nílùú Saudi abẹ́ẹ̀gbà èwo ló pọ̀ jù èwo ló burú jù pẹ̀lú ẹni tó ṣoògùn mẹ́bọ̀gà yín ajígini tí wọ́n sọ pé kán yọ ìwọ kúrò ńbẹ̀ lóòótọ́ àwọn àáfàá àwọn olóògùn ni yes orí sọ ńgbà táwa náà fojú rí la tó mọ̀ pé lóòótọ́ ni ẹ̀yin tiyín ẹ̀yin lọ́ọ́ gba owó ẹ̀yìn láti wá pa ọmọ ìyá yín nílùú yín ni mẹ́bẹ̀yìn lẹ gbé Gumi wá
tó ń dìfẹ́ǹdì Gumi ṣé bẹ́yìn lẹ gbé Gumi wá iṣẹ́ kí ni Gumi ń ṣe Gumi lòun ń dìfẹ́ǹdì àwọn báńdíìtì ìpamọ́ ìyá yín ni nínú Sálàfí nínú Jàmáàlì Súnà kán mọ́ pa wọ́n kán sì mọ́ tì wọ́n mọ́lé ó yá kí wá ní wàhálà yín tẹ́ wá kó wàhálà sókè tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tẹ́ ń kígbe ha 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 lórí Saheed Osupa gbọ́ àfa Jackman ni ó láṣìírí yín ti tú àti Sálàfí àti Súfí àti gbogbo ẹ̀ lóríṣiríṣi táwọn àdàbí ò tiẹ̀ níye torí ẹ ti borúkọ bàbá àdàbí jẹ́ ó ti lé kéwú tèmi lọ olórí àfa abẹ oníṣíríkù gbàǹdìkanẹ́ oníṣíríkù gidi ni àdàbí sì ni madrasatil àdàbíyà ni mo lọ ìyí tó bá ń sọ̀tàn ya kásẹ̀tì fún yín wọn ò mọ̀ o àwọn ọmọ tí mo gbá mú tí wọ́n dá kòòdì wọn ni wọ́n ń sọ̀sọ́kúsọ fún yín o ìyá wọn wọ́n sì ń tóòsì ìyá wọn ọ̀pọ̀lọpọ̀ míì gan èmi ni wọ́n rán sí ìyá wọn pé afẹ́fẹ́ torí bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ tàn rárá ẹ̀yin Sálàfí tẹ́ ẹ̀ máa wá ìtàn oníkálukú kiri ẹ lọ tún di àfa títí wọ Tógò ṣé báwa ilé adúró ẹ̀yin náà lẹ dúró wọn lè títí kó tó di páwa náà mú kí lẹ wọn bá Saheed jà sí Saheed tán bá pariwo ẹnu wọn fẹ́ fi ẹgún kéne wọn ò lè rí ẹ jábọ́ láyé ìwà burúkú táwọn Sálàfí tán dìde sí ọ yìí ń ṣe wàláhì ojú táwọn báńdíìtì lọ ojú táwọn àfáà tán sóògùn lọ bẹ́ẹ̀ ni mo sọ Kamilu mo tún bọ̀ wá bá ẹ lórí ọ̀rọ̀ pọtẹ